Just imagine each time tí mọ́tò any fault ló ń rà mí. By now, mọ́tò mélòó ló ti máa lò. It's for better, for worse, baby. And I'm ready to do forever with you. Susan. Yes, my darling. On fi mọ́tò ṣe àpèjúwe relationship mi àti ẹ. Jọ ṣé mọ́tò ni wọ́n ni? Ṣé mọ́tò ni ẹ? See, I've had it till here. So here, and I'm done. Ṣó dìgbà tó bá pa mí? Ṣó dìgbà tí n bá kú? I'm done with this marriage. Aisha, what's the meaning of that thing I just saw now? Hello? Pẹ̀lú Mr. Rotimi. Married man. Can you please leave my hand? Oh, sorry. My bad. It's fine. Kaisha, mo dẹ̀ wọ́n ẹ o. Ìjọ tó lọ lọ́wọ́ lónìí. Ìjọ mi ò ṣe period last. Mo fún ọ ìpàtí ṣe ní. Ta. Sorry, ta yẹn gbogbo. Gbẹ́sẹ̀ yà! Mo bá ṣeré ni. Ìwọ tó bá sọ fún mi pé sọmọ mi tiẹ̀ mọ bí tó ń bọ̀ mà ní ọ. I'm highly disappointed. Torí ẹ̀ ni mo ṣe wá sáńpẹ́ fún mi ṣàlàyé ara mi sá. Ṣàlàyé pé o fẹ́ ṣàlàyé fún mi bó ṣe bọ́ pátá ní ọmọ mi. No! O fẹ́ ṣàlàyé fún mi bó ṣe tún bra ẹ̀. Kí ló dé gan? Kí ló dé tó ń ṣọ́ mi kiri tó ń ní mi lára gan? Ó ń ní mi lára. Àkílẹ̀ ṣe mi kí ni mo ṣe fún ẹ? Inú ẹ̀ bí mi. Bí yàrá jẹ ọmọ fún ọdún, ọmọ á dàbí ẹni tí ò lára. Bí yàrá jẹni lájẹjù, èèyàn á dàbí ẹni tí ò lénìyàn. Adíá fún ìwòrìwò ẹ̀sẹ̀ tí ń lọ ní ìwò ẹ̀sẹ̀ dànù. Ó ní mo wọ ẹ̀sẹ̀ dànù lóde o, káàrọ̀ ọmọ ntóní. Àwọn àgbàbọ̀ wọn sọ pé ìgbàgbọ́ láì ní iṣẹ́ òkú ìwé mímọ́ náà sọ. Ẹ mọ̀ pé ìgbà míì tí n bá wò yín ní àwòdélẹ̀ báyìí èyí fẹ́ máa wò yín láwòsàn kún àmọ́ tó ń pín mo wá rí pé nǹkan kan bá lára ẹ̀yin sàn kún àwòrán ilẹ̀ wòrán yín mo á wò pé ìdá ẹ bá fi ń wòrán yín láwòrán yín ẹ̀yẹ kúkú máa fi ń rẹ́rìn kájọ máa tẹra wa. bí ẹ bá fà náà mo ò láìkọ́ tó máa ń ṣe náà iṣẹ́ máa ń là mí dìbò fún mi iṣẹ́ tó rọ̀ yìí náà ó dẹ̀ mọ̀ pé mi ò kí ń láìkúrò àwọn iṣẹ́ bẹ́ẹ̀. I no dey like that kind job ó mọ̀ pé iṣẹ́ tó bá lé báyìí ni mo máa ń like iṣẹ́ ti rọ̀ jù náà. jẹ́ kó jam talk tán ẹ wo bí mi mo ní ká wojú mi ìyá rẹ̀ kò dá mi mọ̀ èmi ò ń ṣọmọ ọjọ́ yín o àwa ń tẹ̀lé yín ni tẹ́ bá dẹ̀ farabalẹ̀ iná lè láì ikú náà pé bẹ́ẹ̀. kí ló dé wàhálà ètò ètò pọ̀ á ṣe bí kò lè bá a dáa ni èèyàn dẹ̀ bá sọ gbogbo ẹ̀ kò dẹ̀ fẹ́ gbọ́rọ̀ èmi ò lè máa bá lọ báyìí o ó fẹ́ tà ká wà nǹkan ṣe sí. kẹ́mi kí wọ ìwọ onígbẹ̀rẹ̀gà kẹ́mi kí ẹ àti bá kí ẹ kó má dà fún mi mo ò lè kí ẹ láyé. Kí ló ṣẹlẹ̀? Àìlówó lọ́wọ́ mo bá dé ní ìkúlẹ̀ gbé pàdé. Gbàdàgbé pásítọ̀. Ní pásítọ̀ wà kọ́ wá sí gbẹ́rẹ́ 21 láì ṣalápẹ́ ni. Pásítọ̀ ìjọ. Ó ga ọ̀, àwọn ènìyàn mi ń ṣègbé nítorí pé wọn ò ní ìmọ̀.
ara rẹ̀ kó má bàa ṣìnà jẹ́jẹ́jẹ́jẹ́ nínú ayé tóra ayé ò lọ bí ọ̀pá ìbọn. MAKU o MAKU MAKU má lọ. MAKU o MAKU MAKU má lọ. Ìrìn àjò ayé tá wà yóò Ọlọ́run nìkan ló ń bá ní rìn. Ilé ayé ní gbígbé ó dán. Kòló ohun tó bá wù yín ní kẹjẹ lọ́nà ọ̀run. No, ìní tara yín ṣe lọ. Mo fa yín lé ìdájọ́ Ọlọ́run lọ́wọ́. I will not do it. I will not do it. MAKU o MAKU MAKU má lọ. MAKU o MAKU MAKU má lọ. Tó pọ̀jù gbà ẹni. Adigun. Jọ̀ọ́ má bínú bá mi ṣí gẹ̀ẹ́tì mo fẹ́ máa lọ. Mi ò ṣiṣẹ́ mọ́. Mo fẹ́ máa lọ. O ò ṣiṣẹ́ mọ́. Kí ló ń ṣẹlẹ̀? Ṣé wà táwọn ọ̀gá jà ni? Ṣùgbọ́n madam jà ń lò. Adigun, yóò bẹ́nikẹ́ni jà. Mo fẹ́ máa lọ ni. O ò lè lọ báyìí náà. Nígbà tó bá lọ ibi tí mo expect oúnjẹ nínú ilé láàárọ̀ yìí. O ò lè lọ anywhere o. Jẹun kò kú. Mo ní mo ti fẹ́ máa lọ.
o ní mi ò lọ lọ sẹ́niwẹ̀ kí ni problem ẹ wo ní títí ẹ. ó máa serious. jọ kí ni títí ẹ gan. o ò lè lọ síbi kankan ibo ló ń lọ o ò lọ sẹ́niwẹ̀. òkè bóyá kó mú òkú kó fi mú mi dání gbà náà. lọ sílẹ̀kùn fún mi jàre. ṣí géètì fún ẹkẹ bí ti báwo jẹ́ kí n jẹ́ kọ́kọ́ check inú báàgì ẹ̀ náà bóyá o tẹ̀ fi kẹ́rù mi wá. Àdìgún ṣé ò yá wèrè fi báàgì sílẹ̀ fún mi jàre ṣé nǹkan ò mú ẹ. eré ni mo máa ń pè. Àdìgún jẹ́ kó lè ẹ pé o ṣé ọmọ pé mo máa ń wọ̀n rẹ nínú ilé ìmọ̀ sọ fún ẹ Àdìgún ṣọ́ ara ẹ mo ní kó sílẹ̀kùn fún mi kọjá kí lọ nǹkan mú ẹ ní agbègbè yín fẹ́ gbé. Àdìgún kí ló dé ariwo yìí ni mò ń gbọ́ nínú ilé kí ló fàjà. kò yé mi máa o ó kọ̀ọ̀kan lẹ̀kùn láàárọ̀ ó lóun lọ kí wọ́n á ṣí gate fóun. Zainab Zainab. Ma. Yaya. Zainab. Wá. Dalẹ̀ dọ̀jà. Ibi àtẹ̀yẹ kókó ọjà. Ṣé mi ni mo ṣe ni àkọ́kọ́ mi ló ṣe àbáwọn mi ló ṣe? Èèyàn kọ́kọ́ ṣe mí. Mi kò ṣiṣẹ́ mọ́ ni. Tó bá ipá ọ̀ṣẹ́ ni àwọn àtúnṣe sí i. Àti pé èmi ti ro kinní kan pé owó oṣù tá a fún ẹ àmọ́ kò kéré. A sì rẹ́dì láti fowó kó owó oṣù. Torí náà báyìí pé yẹn ló ń dùn ẹ̀. Mo garanti ẹ láti fi owó kún owó oṣù rẹ̀. Nítorí náà mo pa láṣẹ báyìí gbogbo ẹ̀yẹ kò wọlé padà tó ti bọ́. Àsìkò tẹ máa ń pàṣẹ ti kọjá o. Tí mo máa ń gbọ́ tí mo máa kẹ́rù wọlé padà. Mọ́ mi lọ́wọ́ sí mo wáyé. Àṣẹ eléyìí lè múlẹ̀. Mo ń lọ. Àṣẹ wo lè múlẹ̀ ó ń lọ. Zainab Zainab. Ṣé o máa ṣílẹ̀kùn fún mi? Àdìgún ṣílẹ̀kùn. Wá ṣílẹ̀kùn fún mi jọ. Gbogbo yín jọ yá wèrè papọ̀ ni. Àdìgún. Àdìgún. Ma. Kí ló ṣe wà àti ṣe náà torí mo gbọ́ pé ọlọ́wọ́ tún ẹ̀ ní. Kò yé mi náà madam. Èmi rò pé a máa fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run níbi tọ́rọ̀ dé dúró yìí. Ìwọ náà gbà pé Ọlọ́run ló mú ohun gbogbo, òun ló sì ń ṣe ohun gbogbo. Àbí bẹ́ẹ̀ kọ́, ṣe rí gbogbo nǹkan láyé yìí before anything tọ́lọ́run ni ká máa fi síwájú in anything. Ṣé ti gbọ́? Tí mo fẹ́ sọ fún ẹ̀yin ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ mo ti gbà fún lọ all right máa rí ẹ later ṣe mọ́ mi Dolapo kí ló fa ariwo níta nígbà tálẹ́ lọ bá ń bẹ̀ kí ló ń ṣẹlẹ̀. Zainab mani òun àti gate man. wọ́n ń jà ní. wọ́n já o kàn rí pé Zainab di ẹrù sẹ́yìn ó fẹ́ máa lọ gate man wà fẹ́ sílẹ̀kùn fún mo wá jáde sí wọn nígbà tí mo gbá gbogbo yan mo sá jáde sí wọn Zainab kí ló ṣẹlẹ̀ kí ló dé olóhùn ń lọ síbo kí ni nǹkan tó ṣẹlẹ̀ sáàsì ẹ ni ṣé mi ni mo ṣe ni àbí dájú wa ló ṣe àbí àwọn ọmọ mi ló ṣe onírara ní kò sẹ́ni tó ṣe nǹkan ń bọ̀ ni wọ́n máa ń sunkún ìlú dára. ó ń sunkún. ẹkún ìpọ̀. kí ló dáa ṣe fóun. mo béèrè lọ́wọ́ ẹ o mo tún wá ń béèrè pé tó àìkú wò sọ ẹ ló kéré jù àwa náà mọ̀ bí mo ṣe rí sí àfikún wò sọ kó má wọrí ó ní rárá o ó ní ìyẹn kọ ó dà mo pa láṣẹ fún ẹ kẹrù ẹ kò wọnú ilé ó ní adìyẹ tíjọ́ nìyẹn ọ̀rọ̀ àṣẹ kò múlẹ̀ lọ́dọ̀ òun lọ ni bó ṣe bínú lọ nìyẹn o mo pe tí kò dá mi lóhùn. mọ́ mi Dolapo tó bá ní ìjáfara léwu òun lórí yẹn ṣé ìrántí pé kò tí ì ju 3 weeks ago lọ tí mò ń bẹ sọ̀rọ̀ sálárì àwọn tó ń bá wa ṣiṣẹ́ pé ká increase ẹ̀ mo ní kò jẹ́ increase ẹ̀ pé gbogbo nǹkan tí wọ́n ìwọ náà ló ní ká tún ṣe díẹ̀ pé ká tún wo bí oṣù bíi méjì sí ó lè jẹ́ torí owó oṣù yẹn gangan lọ́mọ yẹn ṣe ń lọ ó ṣeé ṣe kó má lè fẹ́ sọ fún wa ṣùgbọ́n pé Zainab
wàá mọ̀ pé ọmọ tán bí ń léèrè tó tún túnra ìbí ni kò ọ̀fẹ́ǹdì wa àbí ṣàwálà ṣẹ́ ni. èmi ò rò páwà láṣẹ ò torí mo béèrè lọ́wọ́ ẹ̀ kódà ó tún lọ mo tún ní kó wá gbowó oṣù tá a jẹ́ ó ní rárá ó lóun ò gbà. nǹkan kan ṣẹlẹ̀ níbí kan mi kí ni mo ṣe fún èmi ò rò pé mi ṣe ẹ̀ẹ́dẹ̀ rojú ẹ̀ fún mi rí pé ó ṣe nǹkan kan fún yín ní tèmi tó wá ń rò rè ṣé kì í ṣe àwọn ọmọ wa ọlọ́mọkùnrin ni wọ́n ọ̀fẹ́ǹdẹ̀ nítorí erékeré kó má jẹ́ pé àwọn ọmọ wa ń bá fẹ́ máa ṣeré kéré tí ò dẹ̀ nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n pọ́mọ yẹn ń hùwà bí ọmọ tó lẹ́sìn tó dẹ̀ bí ń lére kó má ṣe àwọn ọmọ wa ọlọ́mọkùnrin náà fẹ́ máa play rough pẹ̀lú ẹ̀. mi ò bá wọn mọ àbí kí tó ní. sọ̀rọ̀ àbí kí tó ní. mo jẹ́rìí àwọn ọmọ mi ni. àbí kí tó wá ló wà sọ. àbí náà ni mo kàn sọ. ọlọ́run ò jẹ́ èmi. tí ò bá ti jáàbì fún yín a jẹ́ pé kò sí nǹkan kan tí mo ṣe pẹ̀lú ẹ̀ àwọn ọmọ mi náà dẹ̀ ṣe a jẹ́ pé inú ó ṣe ni èmi náà dẹ̀ rò pé mo ṣe. o ti wá kẹrù lọ báyìí. o ti kẹrù lọ o ti lọ. anyway ẹn tí mo fẹ́ sọ rèé ẹ tún try kẹ persuade kẹ pè lórí fóònù bóyá ó lè sọ ohun tó ń bínú ó ṣeé ṣe kó jáwa náà la ṣẹ tá a mọ̀ tí ò bá dẹ̀ jáwa kó tiẹ̀ sẹ́ni tó ṣẹ̀wò tó bá lè máa padà bọ̀ kó padà wá tó bá wá takú tó lóun ò ṣiṣẹ́ mọ́ bóyá òun náà ti rí iṣẹ́ mi ó lè ti rí ọ́fà tó ju ti wá lọ ẹni kó send account details ẹ kẹsàn owó oṣù ẹ fún ẹ má jẹyàn lówó mi ní jẹ̀gún mọ́yọ́ ń tèmi o. mo sọ pé mo fẹ́ jẹ́ lówó oṣù tẹ́lẹ̀ ọmọ bá máa lọ ọmọ tàbí nílé gan tó bá tásìkò tó máa fi àwọn òbí ẹlẹ́ á lọ ọjọ́ kan yẹ kó sọ fún wa. èmi ọmọ nǹkan tó ṣẹlẹ̀. tó bá tilẹ̀ bá rọ̀ díẹ̀ sí kẹ́pẹ́ ṣẹlẹ̀ gbọ́. MAKU oh MAKU MAKU my love MAKU oh MAKU MAKU my love ikú tó pọ̀jù gbà ẹni òwe ló bá fún mi. Báwo ni ọ̀gá ẹ̀ ń kọ́? Ọ wà ní ìṣọ́. Bá mi kó wájú. Fún kí mọ̀. Báwo ni? Sis. Ṣé o wà mú wa òkè? Àjùmí. Ọ̀rẹ́ ló kàn fẹ́. Ṣé kò sí àárẹ̀ mú lọ́sàn? Sórí ọ̀rọ̀ owó cooperative òun ló gbé wa wá. Ṣé o mọ̀ pé èmi àti Aisha àwa la fi ara wa sílẹ̀ kí wọ́n lè gba owó but now àwọn báńkì wọn ti ń lé wa mú kiri ṣe pé àwọn méjèèjì la dúró fún ẹ gẹ́gẹ́ bí guarantor ṣó yẹ kó fi ojú olórí àwọn méjèèjì kó fi gún igi kó dáa máa tún wá máa pè é ọ̀rẹ́ mi ò ní gbé kọ̀ tó bá tún wá gbé kọ̀ ó mọ̀ pé ọ̀rẹ́ mi nìyẹn wọn pé mo láìkẹ́ tó bá tún wá gbé kọ̀ nǹkan ẹ̀mí ló wọn máa sọ instead kó go straight sí nǹkan tí mo bá ń bí ẹ nǹkan ẹ̀mí tí ò tiẹ̀ yẹ kó máa sọ ló wọn máa sọ. Wà ní màá ti sùn. Ṣé bó jàre? Ṣé bá àwọn tí mò ń san sálárì fún? Ó jẹ́ òòyà. Kì í kún ṣe pé ó débi orí pé mo ti ta gbogbo ọjà nù ṣọ́ọ̀bù fún. Orí mi mọ̀ sọ báyìí, báńkì ò bá wa mọ̀ yẹn. Wọ́n fún mi lọ́rùn, wọ́n fún ọ̀rẹ́ mi lọ́rùn. Kí ló fẹ́ ká ṣe? Nísìnyí, gbogbo oníwàásí àgbáyé. Ó lẹ́bi, ṣé ó lẹ́bi? Kò lẹ́bi bó ṣe sọ. Ṣé o mọ̀ pé náà láti ilẹ̀? Èmi àti ẹ àjọ ń ta. Ìwọ àti ẹlẹ́jọ́ nìkan. Bàbá lẹ̀bi ni ṣé ó yẹ kí òun fẹ́ gba owó ìwà wádé wa ń sunkún mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ kó o ní ìdí owó. A dẹ̀ wo pé lóòótọ́ o ní ìdí owó yẹn yẹn. Òun wá wò pé kọ́ṣì kò fún ẹ kó lọ rù. O wá kọ̀ ò sọ. Nígbà tó ò sanwó ìgbà wọn náà fẹ́ fà wá lówó. Ìjọ ọ̀rẹ́ kí ló ṣe friendship ẹ tó ń gbó bí ajá? Ó dẹ̀ ní ó ní ìgbéraga ṣá ṣé mo tó kọ́ máa sọ fún yìnyín àbí ká máa bẹ̀ ẹ́. Ṣé nítorí ẹ̀ kí bẹ̀ kúrò ń lu ni? Ọ̀rẹ́ mi ò lè mọ̀ pé mi láìpẹ́ tó máa ṣe. Nàìjíríà kò jẹ gbèsè. Mo ní mo máa sọ. Mi ò bàjẹ́. Ó bàjẹ́. Kò lè tó bí ajá. Filẹ̀. Jẹ́ ìsọ fún ẹ tó bá ní mí lára lẹ́ẹ̀kan, máa ní ẹ lára lẹ́ẹ̀mẹ́wàá.
máa jẹ́ kó mọ̀ yí pé ọmọ Mushin ni bí wọ́n ń ṣeré Mushin gbogbo tó bá gbà ni màá fi bẹ́ẹ̀. tí wọ́n bá jẹ́ òun ṣe mí gan ọmọ ẹgbẹ́ dàbọ̀ wọ́n jọ kúrò ní èmi. bẹ́ẹ̀ tí mo ní gbèsè wọ́n ní ìdíkùn tó lọ ti tó dáa. ó wà lórí dúró dé pé mi gbajúmọ̀ ní. gbogbo ọjọ́ rẹ̀ mi náà ni wọ́n gbọ́ orí lójú ní gbèrágà jù. fífọ́ ní little misunderstanding pẹ̀lú àwọn ará bí sí gbajúmọ̀ ní gbèsè. wọ́n ló fọ́ náà tọ́pọ̀ pọ́ rẹ̀ mi ní ẹ́. wọ́n ló fọ́ náà ibi ọ̀gá yìí ti pọ̀ jù wọ́n dẹ̀ lọ́ọ́ bá sọ̀rọ̀ nígbà fún wọn òun ìgbó tó lọ ṣe òun dáná. ojú pọ̀ ẹni. Àìṣà tó dẹ̀ mọ́ tó mọ́ Àìṣà pé kò tẹ̀ fẹ́ rí ẹni. pé kò sọ̀rọ̀ Ìyá yóò dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí. Fún sílẹ̀ kì í kó jẹ́ kó pè mí gbajúmọ̀ ní gbèsè. Ìyẹn ló fẹ́ máa rò. Ṣé ìlú fẹ́ máa rò ó sàbí kó sọ bí jẹ́ òun fẹ́ sọ owó? Mi lè dájọ́. Mi ní ọ̀pù. Báwo la ṣe fẹ́ gbowó? Ikú tó pọ̀ jù gbà ẹni. Òwe ló bá fún mi o. Tó mo ti dé. A bá mi lọ sí ọjà. A lọ bá mi ra àwọn nǹkan wá. Mo fẹ́ kó bá mi ra ata. Fresh one ni mo fẹ́ o. Mo máa ra ìtẹ̀ máa ń gbé sínú freezer mi láìpẹ́ o. So tó bá dé ọjà kó bá mi ra iṣu 12. Iṣu 12 ma. Ẹ má ra pando yam tán ti lọ sílẹ̀ o dọ́rọ́pọ̀ mi ò láìpẹ́ o. Kò ra iṣu 12. Lẹ́yìn ẹ̀dẹ̀ rẹ̀. Sista mi. Ẹ ká sọ ma. Báwo ni? Adúpẹ́ ma. Dáadáa ni. Adúpẹ́ ma. Yes ma. Bàbá mi gbé iṣẹ́ wa. Ẹ ra ma. Ọjọ́ mẹ́ta báwo ni? Mo tẹ̀sí kọ́kọ́ lọ́nà lé mi mọ̀ pé ìgbà ilé wa. Ìgbà mo ń gba tẹ́gùn mi. Yes ma. Ọmọ ẹ̀ ń kọ́. Àlàáfíà ma. Alẹ́ náà kọ́. Adúpẹ́ ma. Báwo ni business? It is well. Ẹ ṣe ma. Ó ṣe díẹ̀. Yes ma. Ìwọ máa lọ́ntì. Yes ma. Màá rí ẹ tí n bá tán. Kí ló ń ṣe ẹ̀ gan? Kí ló dé tó jẹ́ pé call nígbà tí màá wo owó sẹ́ẹ̀tì mi mo rí pé 15 times ló ti pè mí. Àyà mi ń já kí ló ṣẹlẹ̀ má máa pè mí báyẹn mà. Ó ti mọ̀ pé tó bá ń pè bẹ́ẹ̀ yẹn tí mi ò bá gbé a jẹ́ pé mo busy àbí mo ń sin kankan lọ́wọ́ ni. A dẹ̀ pé ẹ padà. Ẹ má bínú náà. Àǹtí mi ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ní time kan mo yáwó kan ní báńkì. Ẹ máa wá wo ọjà kún ṣọ́ọ̀pù mi o tẹ́yìn náà bá débi ayá yìí lẹ́nu flour wà ń bẹ́ẹ̀ baking powder yeast sugar kò sí nǹkan tẹ́ máa wá dé ṣọ́ọ̀pù mi tẹ́yìn bá àmọ́ bí ìlú ṣe dà yìí ó jẹ́ òòyà àwọn báńkì kedere mo jẹ́ sinmi ọkàn mi ò balẹ̀ àti àwọn kọ̀ọ̀kan báyìí tí mo jẹ lówó wọn ni mo fi wọ́n sọ pé níbo ni mo fẹ́ kọjú síta ni mo fẹ́ wá bá jẹ yìí náà lọ. Júmi ṣé ọmọ pé onígbéraga ara nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn gbéraga ẹ ti pọ̀ jù o ṣẹ̀ṣẹ̀ wá mọ̀nà ọ̀dọ̀ mi sìn lẹ́yìn ìgbà tó ti lọ yáwó ní báǹkì tán. mi ì fẹ́ stress yín. Kí ló dé tó ṣe stress mi èmi àti yẹ ẹ báyìí la ṣe torí ẹ ṣé màá máa wo nǹkan rẹ̀ ńlẹ̀ kó máa bàjẹ́ ni kọ́nà kó bá mi fọ̀run kẹ́ wọn ó wá ń lọ yáwó ní báǹkì ó wá bá mi kódà kó wá lọ bọ́kọ mi gan kó lọ sọ fún un mo jẹ́rìí ẹ̀ kó máa fún ẹni kì í ṣe kó máa yá ẹ̀. mi ì fẹ́ stress yín. o ò fẹ́ stress nísìnyí wá ń kọ́ so ti wá stress nísìn. ẹ má fẹ́. so ti wá stress nísìn ara ìgbéraga tí mo sọ fún ẹ nìyẹn torí pé ìwọ náà ti ń ta fúláwà o ti ń ta wá so o mọ nǹkan tó lè ṣe mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ok ibo ni mo fẹ́ dà ẹ̀ sí kò síbi tí mo fẹ́ dà ẹ̀ sí kí nìkan tí mo fẹ́ ṣe sí nǹkan tó kàn wá bẹ́ẹ̀ ni pé èyí ni Sunday tó bá di Monday tí n bá ń sanwó àwọn òṣìṣẹ́ mi so màá rántí wọ náà kò send account number sí mi so màá send owó yẹn sí bẹ́ẹ̀ lọ. ẹ ṣe máa mo trust yín ẹ ṣe máa ẹ pẹ́ fún mi mi ní wáyé tí ẹ ṣe gan máa ọlọ́run á jẹ́ kí mi náà lè san fáwọn ọmọ yín ẹ ṣe máa ẹ máa one other thing. má gbé yẹn wá one other thing kankan kọ́ so kò jẹ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín. Ikú tó pọ̀ jù gbà ẹni.
àrẹ̀kú palẹ̀ mọ́ ọjọ́ àkóore ọjọ́ náà ọjọ́ ayọ̀ ní ọjọ́ ìdùnnú ni báwo ni a ṣe máa àbí ẹ fẹ́ kí n wá bẹ̀ ni. ta ló ní ìnáwó ẹ̀yin lẹ́ni ìnáwó báwo lẹ ṣe ní wá. ọjọ́ náà bá wa láyọ̀ àlàáfíà àtàrà pípé báyìí la máa fi ṣe. à ń sọ̀rọ̀ ilé bàbá wa bá ṣe máa tún ṣe kó tiẹ̀ tó dijọ́ yẹn torí tá a bá ṣe màá ná tán a máa fẹ́ rí àwọn aráàlú tó máa fẹ́ máa wá kí wa lọ́tún lọ́sí. ìwọ dẹ̀rẹ̀ gbajúmọ̀ ni ẹ́ gbajúmọ̀ ni ẹ́ gẹ́gẹ́ mo ṣe sọ mi ní pẹ́ kí n tó máa lọ. awúráwú olókè ò tí ì fi kò tí ì fi kára àbí orí ló ti mọ́ ní olóhùn náà mọ́ ní mọ́. èmi náà ti mọ̀ pé àǹdélé arúgbó lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni wàá kàn rọra bá mi mánéjì 10,000 lélẹ̀. mánéjì ọlájúwọ̀n kí n mánéjì kò ní tán bẹ́ẹ̀ o kò ní tán bẹ́ẹ̀ o òkè òkè báyìí lẹ mú ru sí o ọlá ẹ kò ní wálẹ̀ ọlájúwọ̀n ìpàdé wa bí o. ṣé mo dúpẹ́ o ṣé o dúpẹ́ máa lọ ìwọ náà wàá gba tiẹ̀ o. ẹ ṣe ọmọ ọkọ mi bẹ́ẹ̀ ti ń rí ẹ ṣe mo dúpẹ́ o owó yẹn á máa lọ sókè o ẹ ní ṣìrìn o ẹ ṣe mo dúpẹ́ ìyàwó mi mo dúpẹ́ o ọlọ́run adé mọ̀ ọjọ́ ró ẹ̀gbọ́n mi ọjọ́ náà ọjọ́ ayọ̀ ni o mà ṣe mo dúpẹ́ okú gbogbo gbà o ṣe mo dúpẹ́ o. káàṣì tó kù yìí máa fi repo sí mọ́tò yìí. ò dà bẹ́ẹ̀. olódà ń pé kò sí POS ní gbogbo àwọn olóko yín. máa ṣe ń bọ̀ báyà kan béèrè àwọn POS àwọn POS. bẹ́ẹ̀ á wè pé ká tiẹ̀ repo díẹ̀ kó ti gbé wa nílé. o ṣe mo dúpẹ́ okú ànáwọ́ sí mi lójoojúmọ́ òkú nírèṣe ọmọ wòyíra kó má bàa rẹ rúkẹ́rú o ṣe mo dúpẹ́ o. ẹ̀wù ara ń tẹ̀mí máa ń sọ nìyẹn. ṣé mo pé nígbà yẹn tí mò ń sọ̀rọ̀ bẹ̀rẹ̀ àgbáńdì bẹ́ẹ̀ mo ní ẹ má jẹ́ àsìkò sílé àwọn bẹ̀rẹ̀ àgbáńdì kan ti wà tó jẹ́ pé ó jẹ́ ti gbajúmọ̀ owó ló máa ná wa nísìnyí oríṣiríṣi àwọn ìjọba ń ṣe àwọn aládàáni ń ṣe muslim burial ground ti wà christian burial ground ti wà tó lè jẹ́ pé téèyàn bá sin òkú èèyàn síbẹ̀ èèyàn máa wà òkè ká máa sìnkú sílé yẹn kò fi bẹ́ẹ̀ fẹ́ẹ̀ ní ìtumọ̀ lójú tèmi mọ́ tá bá tiẹ̀ wo ohun tó ń ṣẹlẹ̀ pọ̀ láwọn generations ní gbogbo àná là ń gbọ́ news àìmọye àwọn ọmọ mi tó bá fẹ́ ta ilé bàbá wọn àtẹ́lẹ̀ wọ́n á ta gbogbo òkú mọ́ lórí ṣé yẹn wá dáa ẹ wo gbogbo tó ń ṣe nísìnyí kí máa ṣe sìnkú sílé ká lè máa rí olórí bàbá wa àmọ́ nígbà táwọn ọmọ bá dé wàá kàn ní á ní ewu dànù ní ọ̀dà tó á wà kẹ̀kẹ́ sí i tí a máa ṣe sílé èmi kàn sọ ọ́lẹ̀ náà ni. ohun tó fẹ́ ṣe ní pàtàkì ojú ohun tẹ́bí fẹ́ ṣe lọ ọ̀rọ̀ náà rẹ ó ẹgbẹ́ yẹ̀wò ẹ̀yìn àgbààgbà ẹ̀fẹ̀yẹ gbé ìtókù ó ṣe ń gbọ́. lẹ ṣé dáadáa ni èmi náà fi ń ṣe exercise ní mo ní kí arákọ̀ tún ṣe yémúyémú ni o ṣeun ọmọ àrùn ẹ lọ́wọ́ wàá rìn ọ̀rẹ́ lọ́wọ́ ayé o ṣeun o ohun tó fẹ́ ṣe ní pàtàkì ojú ohun tẹ́bí fẹ́ ṣe lọ ọ̀rọ̀ rẹ ó mo wà èmi rẹ kí wàá ṣòsì ibi mo wà mo ní kí n ra yọ díẹ̀ kúrò ní ilé ni kí ló ń yọ mo ní kí n bí díẹ̀ mọ́ ni. Ọlájìmí tọmọ ẹ fẹ́ ṣègbéyàwó. ó wà ní gbàgede ó ń há owó ní ìgbà tí wọ́n ń há àkàrà báyìí ni. èmi kò pẹ́ kí n tó débẹ̀ ni o. ó pẹ́ lọ́dún adúlé lẹ́yìn gbà.
èmi kọ́ lọ́lájì mi ọlájì mi tí ọmọ ẹ̀ fẹ́ ṣèyàwó ló ń há owó ní gbàgede. ṣé wàá mẹ́ ó wà gbàgede. ó ṣe mo dúpẹ́ o ẹ̀ẹ́dẹ̀ láyọ̀ o mọ́tò yóò ní forí sọ́gi o kò ní forí sọ̀pẹ́ o láyọ̀ lẹ́ẹ̀dẹ̀ lé o. alákọ̀ọ́lẹ̀ ibẹ̀ kọ́ ni. ọlájì mi o ẹ ṣeun. alákọ̀ọ́lẹ̀ ó ti yan owó ti rọ́wọ́. ọlájì mi. ọ̀rẹ́ mi ó máa tún jẹ́ mẹ́ta. ìjọ kan pẹ̀lú mo gbúrò pé o ti dé mo ti mọ̀ pé. báwo ló ṣe mọ̀ pé mo ti mọ̀. wá wọ̀lú mi ní mọ̀ pé o wọ̀lú èmi kọ́ mo gbọ́dọ̀ mọ̀ ẹ kú náwó ẹ kú palẹ̀ mọ́ ẹ kú palẹ̀ mọ́ ó máa bá wa láyé o ó máa bá wa láyé ó máa bá wa láyé mo ti gbọ́ ọwọ́ èmi ò ṣàìrú wọlé burúkú. ẹni ìyá ti dé bí ó ṣe díẹ̀ fẹ́ máa lọ torí a fẹ́ kílẹ̀ ṣú bá wa lọ́nà. èmi náà fẹ́ kílẹ̀ ṣú ni mo ṣe tètè sáré wá ọ̀rẹ́ pálámù ní àwọn òdì kò lè yé wọn ọ̀rẹ́ pálámù ní wa àti wá ti pẹ́ gan ẹrù ni o ṣeun o ṣeun. mo wá wo ọwọ́ mi báyìí. o ṣeun o ṣeun. ìgbésí àmọ́ pé a máa rè kó lójú ọ̀nà. ẹ mo ṣe ń sọ fún ẹ̀gbọ́n mi ni ó wà unfortunate o change tó kù yìí afẹ́fẹ́ rẹ̀ pò ní torí kò sí epo ní mọ́tò wa mọ́ kò dẹ̀ sí pos láwọn ilé epo tó wà ní agbègbè yìí kí ni a máa ṣe báyìí. ó ti dórí akáyín nìyẹn àkàrà ti degun yìí lọ́wọ́ ó dórí akáyín àkàrà ti degun. stop that o jàre wo ọ̀rẹ́ lèmi àti ẹ mo promise ẹ when next ti máa àti ẹ ní pẹ́ dé tàbá ti ṣe interview ṣetán ìyẹn náà ń bọ̀ wá máa yẹ ilé wò obì àgbo dáadáa obì àgbo. ọlájú ìwú rẹ̀ kò séwu kò séwu kò séwu. ikú tó pọ̀jù gba ẹni òwe ló ń pa fún mi tiẹ̀ jẹ́jẹ́ nínú ayé o àforí ara rẹ̀ I'm fine. I was also very discussing about the relation. Okay. So when now it's okay to go around guys, it's so continue on yada there. And then baba no jale ma wo yan kin wa ri ọjà. Àwọn èèyàn lè fi mission kankan. Oh, they share anything. Tell me you love me. Yeah, I love you too. Hello. Hi. Incarnation. Ṣé wọ́n ti rí ìràwọ̀? Ṣé bí kò mọ̀ sọ fún yín lélẹ̀? Mo ní bọ̀bọ̀ kárí ẹ̀fọ́jú yín nísìnyí, àwọn ní mò ń parọ́ ni. Ló mọ̀ sọ fún mi gẹ́fẹ̀ mi kan ló pè é. Kí wọ́n bá gẹ́fẹ̀ mi sùn. Wá àbúbọ̀ ìṣèwọ́n ní àti oúnjẹ fún ara wọn ni. Bọ́ọ̀lù àti ẹṣẹ́ wá rí báyìí. Àti ẹ̀bùrúkú láti ẹ̀yìn bóyá wà. Bákò, bọ́ọ̀lù ń bẹ́ẹ̀. O ti mọ̀ pé ẹni tí ọ̀rọ̀ obìnrin èmi ò gbádùn ẹ̀ ẹ̀mí ní tírẹ̀sì inú ẹ̀ rárá ṣùgbọ́n ẹni tí tó bá ti yọ owó oníkẹ́ máa pè mí èmi Incarnation sí iṣó ti yí ẹ. má bá mi sọ lọ́nà ara má bá mi sọ mo sọ fún ẹ̀mí èjì pé ọmọ yìí mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ sílé ni ó ti wọ́n jọ máa ń wọ ojú tiẹ̀ ó ti jọ máa ń wọ ojú tiẹ̀ tó ń pè fídíò call every time tí mo fojú rí nísìnyí believe me now. Sparko tọmọ ẹ̀gbọ́n bá wà responsible kò ní máa gbọ́jà fún ẹ kó tún máa ṣí làǹbà fọ́ọ̀rẹ́ ẹ̀ náà. Ajálù máa jẹun ní fọlọ́ tó sọ yìí. Ajálù máa jẹun ní fọlọ́ láì jí ẹ̀ tí o fẹ́ sí ẹ̀ náà. Má bàa mi sọ lọ́wọ́ láì jí ẹ̀. Ẹ wọ́n ní. Calm. Sparko Incarnation wetin happen now? Ṣé ọ̀rọ̀ ilé mi máa gbàgbé ẹni gbàgbé ọtí ni? No be so, just calm. Sparko calm. Malik no be so. Ẹ ṣe é kó máa rí bẹ́ẹ̀ ni. Àjọ jẹun bì kan náà àjọ mú bì kan náà so wáyé ká máa ṣe báyìí síra wa ajá kì í jẹ fún ara wọn lóbi sùn nǹkan tó lè ń bà ní lórí ṣé kí wọn lọ tún máa ṣe. dá padà jàre ó ti ń gbàkànjù kan ló ju àwọn lọ kí ló ṣẹlẹ̀ gan ẹ wá ṣé ní pèsè ayé lè sáré sí i ẹ wá o ó fojú jọ mí lónìí o kò sí kọ́tà lè mú o ẹ wá kí ló ṣe yìí ìlú kan ló bá ní máa sí lọ́wọ́ mi o àmọ́ tó bá rí mi kẹ́ parọ́ ológun ọ̀fẹ́ kí ló ṣe wọ̀ ò ń tẹ́lẹ̀ àwọn rí traffic mọ́tò tó ń gùn lọ́wọ́lọ́wọ́ báyìí owó mi wà nù ẹ̀ ẹ wá ẹ lè ju mi lọ́nu level
bọ̀ ní títì dókítà fọgbọ́ tí àsìkò tọmọ ti ń sọnù. Bíjà yín dà èmi ẹ kò rí i pé Malik tó bá ti pé orúkọ mi wá ṣe Malik ẹ kí ló ṣẹlẹ̀ Malik Malik yìí ti gbà tó ṣì dànù ó sì ń gbà kan jù kan lọ. Ikú tó pọ̀jù gba ẹni òwe ló ń pa fún mi ìgbà tí mo dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tí mo lọ fi aṣọ yìí hàn wọ́n inú wọn dùn wọ́n ní ẹ mójú lọ sọ́jà sórí aṣọ tó ń wò yìí 300,000 ni mo mú kò tí kan bàtà kò tí kan gèlè ń bẹ̀ òun nìkan lásán tí mo gbé dọ́dọ̀ wọn tí wọ́n rí báyìí wọ́n ní yes àwọn láìkẹ́ àti pé àwọn òtí ẹ̀fẹ̀ káwọn pọ̀ níwọ̀n bá àwọn káwọn bá lò kán mọ̀ pé yes àwọn wà pa bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. àbí báwo ló ṣe rí sí ṣé o láìkẹ́ ni. ó fine. ó fine bó wàá di. èyí tẹ́ bá ṣe náà. tí mo bá ṣe náà ni ẹ dúró náà kí ló ṣe inú ẹ ò dùn bó ṣe ń ṣàn sọ̀rọ̀ ọkàn ń ṣàn ṣe tí mo bá ṣe náà at least pé inú ẹ ò dùn sí nǹkan tá a fẹ́ ṣe ni àbí àbúrò ẹ kọ́ ni àlífù ni àbúrò ẹ fẹ́ ṣe ìyàwó ó dẹ̀ dínú kúnkúnkúnkúnkún. báwo ni inú mi wá ṣe nídùn pọ́nmọ yín fẹ́ ṣe. inú ẹ ò dùn mo ti rí bẹ́ẹ̀ o ti rí lọ́kàn pé inú ẹ ò dùn torí tí inú ẹ bá dùn ní gbogbo nǹkan tí mò ń sọ yẹn ó yẹ kó máa fèsì sí ni ó wá dákẹ́ òun wò mí ràn ṣé èèyàn bá ní tọ́ kó fa ní tọ́ ya ni àbí kí ni problem ẹ̀ gan ṣẹ̀fẹ̀ èmi mo kó bẹ́ẹ̀ ni àbẹ́mi bó ba tiẹ̀ jẹ́ ni èmi mo ní kó lọ yáwó báyìí kó má rí san ni. so ẹ ti ẹ̀ rántí pé mo sì jẹ gbèsè. nígbà tó wá jẹ gbèsè ńkọ́ kí wàá ní tèmi pẹ̀lú gbèsè tó jẹ ṣé òun ni ò wá ní jẹ́ kémi ṣe ìnáwó tọmọ tèmi mọ́ torí pé lọ yáwó ń bá so èmi ò dẹ̀ ní ṣe ìnáwó tọmọ tèmi mọ́ kí n fẹ́ ẹrù tèmi lẹ̀ kí wọ́n á gbé tiẹ̀ dání. ẹ má bínú mà. mo bínú o ó dẹ̀ fi mí gún lágídí ó dẹ̀ ń wò mí rùn ń wò mí ràn so kò kẹ́kọ́ nìyẹn mo fẹ́ ṣe nǹkan rẹ ni. ṣó lè tó yẹn. ó lè jù bẹ́ẹ̀ lọ tó bá mọ̀ ó lè jù bẹ́ẹ̀ lọ. ẹ má bínú àǹtí mi. mo bínú. ẹ má bínú mà. ó tiẹ̀ ní style kan tí mo rí lẹ́ǹkan. kí là ń sọ kí ló ń wí. ó yá. ẹ má bínú mà. ìyàwó gọ́vnà Ogun State. kó fine. ṣe máa. mo fẹ́ ràn wọ́n torí pé mò ń wá èyí tó jẹ́ pé ó máa wà pa ju tàwọn ọ̀rẹ́ mi lọ torí ọ̀rẹ́ mi kan sọ pé láti òkè délẹ̀ lòun fẹ́ to stone sára tòun mo wá fẹ́ ké jẹ́ pé ètèmi gan máa wọ̀ kó rí i pé yes. ọ̀rẹ́ yóò lè lù mí ọdún mẹ́lẹ́ yìí. ẹ̀yin náà ẹ wò ó nà. aṣọ wà ń bẹ̀ style wà ń bẹ̀. so ẹ lè fi lè ṣe kàn ṣe bí aṣọ méjì lè máa wọ̀. ọjà tó wà kejì o. màá wo orí fóònù ti tèmi náà mo ní àwọn styles kan lórí fóònù màá sẹ́yìn wọn sí. nínú ayé o yàforí ara rẹ kó má bà a ṣe lọ láyé o jẹ́jẹ́jẹ́jẹ́ nínú ayé tóra ayé ò lọ bí ọ. báwo ni how are you? Fine, ma. ọ̀gá ẹ̀ ń kọ́. Àwọn sílé o. níbo ló lọ? Mi ò mọ̀ tó lọ. kò sílé. Sí wọn lé ma. máa lọ sí ẹ wojú ṣé o mọ̀ pọ́rẹ̀ tiẹ̀ ni kò ń ṣọ̀rẹ́ tó. kò sí problem ọlọ́run kúkú bá ṣe. má sálọ o má sálọ wájú tó ní gbèsè lájúmọ̀. ṣé o ti rí nílé ayé ẹ ìwọ kìíní kan tó kúrú bí gan máa bá jẹ nílé ayé má tún ẹ fà pè mí ní gbajúmọ̀ ní gbèsè mọ́ kí ló dé kówó jáde gbèsè wọn ni mo ti ẹ̀ jẹ́ gan náà. kí ni kò pè ọ́ dẹ̀ ń wò mí kí ni kò pè ẹ́. àìsí o ti fún ọ náà lábẹ́rẹ́ ajá. ó ti fún mi ọ̀rẹ́ máa gbú ẹ palẹ́ yìí. ó mọ̀ pé o mọ bó ṣe lọ á jẹ́ kó mọ̀ pé abẹ́rẹ́ ajá yẹn àjọgbá ni bóyá o rò pé ní àwa ṣe ni. má sùn mọ́ mi jọ rẹ. bóyá o rò pé ní ó yẹ kó ọ̀nà kọ́kọ́rọ́ jáde. má gbé àdúgbò wọn ní gbèsè. aládùúgbò ẹ má gbé àdúgbò wọn ní gbèsè. onígbèsè lọ́wọ́ wá eré ló sọ fíìmù tó kù ní oníwòótọ́ bá sọ fún ẹ padà bó ṣe rí wọ́n ṣeré ọ̀yà ọlọ́kọ̀ọ́ àwọn àmì àníkù lẹ́nu ọ̀nà ẹ̀. ó dà ipa àmà sí sọ́ọ̀bù.
ká lọ sí ṣọ́ọ̀bù. Dúpẹ́ lọ́wọ́ àwọn àna mi. Àwọn náà dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe sàdúpẹ́ dúpẹ́ tẹ gbà wá tọwọ́ tẹsẹ̀. Àmì kọ́kọ́ dáńgbà tọwọ́ mi sọ pé wọ́n ní pé ilé yìí ní ká wá. Kí nìdí? Ṣé bí ilé ìyàwó ló yẹ kí wọ́n ti wá ṣe àwọn gbà tí adé bíbá yà rí pé ilé rẹ̀ ni Ọlọ́run ò ní dalé yín rú àdúrà yín Ọlọ́run tó so wọ́n pọ̀ Ọlọ́run ò ní dé yà wọ́n. Ẹ̀kejì bẹ́ẹ̀ ni ṣe rí ọmọ yìí ọmọ gidi ni fún mi mo wá bẹ̀ yín nítorí tọlọ́hun ẹ bá mi dàpọ̀ mọ́mọ́ tọ́ ẹ má ṣe gẹ́gẹ́ bí ìyàwó ẹ bá mi mú gẹ́gẹ́ bí ọmọ nítorí tọlọ́hun Ọlọ́run á dúró tì yín àdúrà yín á gbà ẹ ṣe pọ̀ mo dúpẹ́ o mo dúpẹ́ o ìyá wa mo dúpẹ́ o. ìrìn àjò ayé ta wáyé o Ọlọ́run nìkan ló ń bá ní rìn ilé ayé ní gbígbé ó dọ̀wọ́ Ọlọ́run àánú rẹ̀ ni kò fi gbà wá o. Mákù. It's true. Mo rò pé òun prank mi ni. Kí ló wá ṣe ń bí? Ọkùnrin ẹ̀ mà lọ́rùn o. Alif ò dẹ̀ ní kúre. Èmi gan olódì àti kúre. Tó bá wá kúre ò ní sùn re. Àjẹ́ kí wá sùn re. Ẹ̀yin ọkùnrin ẹ̀ mà lọ́rùn o. So lóòótọ́ ló ń ṣe introduction léni. Òótọ́ ló ń ṣe introduction léni Alif. Ìwọ yìí last week o ṣe sọ fún mi pé mi ló máa fẹ́. Èmi nìkan mo wà nù live ẹ̀. Àṣé yóò ló pa fún mi o ti plan introduction. Okay, don't act so daft. Don't act daft. Ọjọ́ kò sí oúnjẹ fún mi and I told you mo lọ́dọ̀ máa pèsè ọkùnrin fún ẹ o dẹ̀ sọ́dà wàdà mọ́ mi lọ́wọ́. Alif, we are joking. We were not joking. I was serious. Are you kidding me? Alif, má ṣe báyìí. Alif, má ṣe báyìí fún mi. Ẹ jẹ́ kí n mú níbi tí ẹ parí ọ̀rọ̀ sí ẹ̀yìn àná. Àkọ́kọ́ ń bẹ ẹ má bínú sí wa o. Gbogbo ń ta ṣe ìké ìṣe ti gbéraga o. Ó kàn jẹ́ pé ṣe ráwọn ọmọ wa tá à ń bí nísìn nǹkan ni wọ́n. A ṣe máa sọ wípé kí ọmọ wa kó lọ pé àwọn ẹbí ìyàwó wa ipa fẹ́ mànà. Kò ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ̀ẹ́dẹ̀ rí pé nínú ọ̀rọ̀ ta sọ àsọ wípé ọjọ́ èdè lọ́jọ́ ìmọ̀nà. Ìta kan sọ fún ni wípé mú ìyàwó ẹ̀ wá káwa náà rí. Tó bá wá mú wá tán ta rí àáṣẹ wá dá ọjọ́ introduction àwa wá lẹ́yìn. Ṣe rí bọ́ ṣe ní ẹ̀rí pé mo pẹ́ kí n tó wá sórí ìjókòó níṣẹ́ mo sáré gòkè mo lọ múra pé èrú èwo rè nítorí ìdí èyí ẹ má bínú sí wa ẹ má bínú ẹ foríjì wa ọkọ ìyàwó náà ṣé bó lóun fẹ́ dìde tọ́ ni. Sáré pè wá wọn ò fárí lẹ́yìn lórí ọ̀rẹ́ ṣé n tó rẹ̀ ṣe ìdání. Wo ibi tá a bá dé o tẹ̀ ti da mo wà nínú oyún mi ò dẹ̀ ní ẹ̀bà ṣẹ́ oyún yẹn Ọlọ́run ti bẹ̀ ṣe pé ìyàwó méjì òun ló máa fẹ́ láìpẹ́. Ẹ̀yin ọkùnrin. Má lọ gbé yẹn wọ ebi tí ìbí ìyàwó kan mánéjì kan màmá mánéjì méjì ó ṣe máa lo lóyún fún un. So kí iṣẹ́ oyún ló ń sọ fún mi lẹ́yìn oyún tí bá ṣe ilé ó máa di oyún 5 tí mo ṣẹ́ fún ẹ. Alif, you are joking. Oyún eléyìí mo máa bí fún ẹ ni. Èmi mo sọ ṣe ọ̀rọ̀. Ó ṣọ̀rọ̀ ló ń sọ̀nà. Abájọ. Jọ má kí mi sọ àjọ ọmọ yẹn méjì ni ẹjọ́ ọmọ sí ni. Ní tiẹ̀ lọ́wọ́ báwọ̀ sọ. Wọ́n ní ọ̀rẹ́ òun yóò rẹ̀ akóbá ní ìyá ara wọn ẹni tí mo mọ̀ lélẹ̀ torí ó máa dá jìyà ẹ̀ ni. Alif, nǹkan téèyàn kì í ṣe pé tó bá ṣe kò ní ṣe irú ẹ̀ mọ́ tó ṣe fún mi ò ní ẹ̀ bá ṣe irú ẹ̀ mọ́ ó máa gbà. Ṣùgbọ́n ń lérí ni má máa ṣe bí ọmọ omi náà. Ṣé wà? Wọ́n dáàdì sọ fún wa pé àbúrò dáàdì ẹ̀ pé wọ́n ní mental problem. Kí ló tó pè kí ló tó ní kó. Ebi kan mo pèsè lórí burúkú ni ẹni bó yóò lè jẹ́ Sam ló pè náà. Báwo lè máa ẹni rẹ̀ dáàdì nkẹ́. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ojàre ṣe wá rí àdẹ̀tí wa mọ́ra wa náà ni inú àwa náà dùn ṣe rí ká tiẹ̀ wá jẹ́ pé a mọ̀ pé ẹ̀tì ẹ̀ máa tó yìí ìyàwó ẹ̀ nìkan là á ní kó mú yọjú
àbá ti fi lé pọtí jù báyìí lọ. Ilé tiwa àwa náà kì í discriminate. Ẹ lè mọ ọmọ ẹ̀gbọ́n yàtọ̀ sọmọ àbúrò. Ẹ lè mọ ọmọ ẹbí yàtọ̀ sọmọ wa, ọmọ wa ni gbogbo wa. Kódà àwọn ọ̀rẹ́ tí wọ́n ń wọ́ ọmọ wa wá, ọmọ wa ni wọ́n. Ká máa níyàwó. Wò mí, èmi ló ń fẹ́ o. Kì í ṣọkọ ẹ o, èmi ló ń fẹ́. Gbogbo ohun tó bá ń fẹ́ tó bá fẹ́ ṣe, tó bá ti béèrè lọ́wọ́ ọkọ ẹ tó bá fẹ́ ṣe bákan, ẹ sọ fún màmá ọkọ ẹ. Àti pàápàá ẹ nídìí láti fẹjọ́ ara yín sùn. Tẹ́ bá ṣẹra yín, tẹ́ bá ṣẹra yín, ẹ máa fẹjọ́ ara yín sùnra yín. Ẹ má jẹ́ òdọ́dọ̀ èmi, má jẹ́ kó dọ́dọ̀ ìyá ọkọ ẹ, kódà má jẹ́ òdọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì ẹ. Ṣòtìbọ́ àti wá mọ́ra nìyẹn. Tẹ́ bá wá mú ọjọ́, àwa ṣe introduction properly, àwa sọ́dọ̀ yìí, àwa kó gbogbo ẹbí wá. Ìgbà náà lè bá mọ̀ pé àtọ́bàtẹ́lẹ̀ ni wá. Kò jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ ṣe wá rí gbogbo ìwọ̀nba tá a bá ṣe tàfẹ́ fún yín ní jíjẹ. Ẹ̀kan rọra bá fọwọ́ bà torí páàmù tó gbọ́ lé. Ìyá wa ṣe o. Ẹ̀lẹ́ kí ló ṣẹlẹ̀? Alif kí ló ṣe é? Wá jókòó mọ́mí ẹ̀yẹ́. Dáàdì kí ló ṣe? Kí ló ṣe é? What is this? Kí ló dé? Daddy, kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Ọkọ mi. No, kẹ́rò má kún bẹ́ẹ̀. Àtẹ́kùn, ẹ máa fàtẹ́kùn sí. Ẹ fàtẹ́kùn. Lọ́mú kì í. Go and bring the key. Go and bring the key. My love, MAKU. Ṣẹ́wà, kí ló ṣẹlẹ̀? Ẹ ọkọ mi, ọkọ mi dídé, kí ló dé? Ẹ gbà mí, kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣíyàdà, kí ló ṣẹlẹ̀ ọkọ mi sọ fún mi? Kí ló dé? Alifu, kí ló ṣe Alif? Alif, ó ṣe introduction lẹ́nu. Alif, ó ṣe introduction lẹ́nu. Ọkọ àfẹ́sọ́nà ẹ̀. Àfẹ́sọ́nà. Ibo ló ti gbọ́ gbogbo wrong information yìí? Mọ́mí, mo débẹ̀ fara mi. Mo rí pọ́sítọ̀ owó àti ìyàwó ẹ̀ láìpẹ́. Ó máa ṣe wedding. Alif, ọmọ tó máa ń wábi tó máa ń dọ̀bálẹ̀ sílẹ̀, tó máa ń pe mọ́mì tó ń kẹ́ mi lójú tó ń kẹ́ mi nímú. Ló fẹ́ ṣe marriage pẹ̀lú ẹlòmíì, irọ́ ni. Fọkànbalẹ̀. Ìyẹn kọ́ ló wà important. Kí tún ni? Mo sì lóyún parí. Olóyún? Ẹlẹ́dẹ̀ẹ́ni, oyún kàwé tí mo ní. Bí bá tún ṣe ó máa jẹ́ oyún kàwé tí mo ṣe. Orí mo ti ṣẹ́yún kẹrin. O ti ṣẹ́yún mẹ́rin fún ìkarùn-ún ni. Ó ti dà, eléyìí máa dúró. Ṣé bọ́lá ṣe ìyàwó pẹ̀lú ẹlòmíì ni ìwọ ló máa fẹ́ dandan. Má wọ́ọ̀rì, wo take care. Wojú mi, Ṣẹ́wà, wojú mi, ò ní problem. Alif, ó dánrò èyí wò. Kálí ò mọ̀ ni ò bá má ṣe é. Ó ti rungun eyín láti ẹni ìlọ o. Ó ti ṣetán. Èmi, ó ṣe eléyìí sí sàkání mi. Ó ti rungun eyín. Wọ́n farabalẹ̀. Ó ní problem. Sórí oyún inú ẹ̀ ó máa bí ni. Ó máa bí ni. Fọkànbalẹ̀. Ó máa bí. Fún ọkàn ẹ balẹ̀. Wo má ronú o. Ìṣonilé. Ọkọ mi lè ṣe. Adéṣe wà ní. Ọlọ́run nìkan ló ń bá mi rìn. Ilé ayé mi ti pé ó dọ̀wọ́ Ọlọ́run. Máa kọ́ lẹ́kọ̀ọ́. Àánú rẹ̀ ni kò rí. Bàbá mi. MAKU. Júmi! Àkókò mọ̀ nǹkan tó jẹ́ ń bẹ̀. Júmọ̀kẹ́! Júmi! Kí ló dé tẹ̀ ń pè mí nípa ìjàyà? Tí mo pè tó dáhùn. Kí ló ṣẹlẹ̀? Ojú mi rówó rọmọ lẹ́yìn.
mi sí ìrírò nǹkan tí mo rí lè ní mi ìrírí láyé mi. Níbo? Jọ̀ọ́ dúró náà kí ló tó wá síbi introduction wa tiẹ̀? Kí wá síbi introduction ṣé dandan ni ṣé jẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ni ṣe bí introduction lásán ni. Ọmọ àti ẹ̀. Ẹ wo mo ní nǹkan tẹ́mi náà forí ara ti tèmi rò ó nǹkan tó wà lọ́rùn mi lè máa kà fún gbogbo ayé ni o nǹkan tó bá ṣẹlẹ̀ ní kò sọ o. Kódà Alif ọmọ àti ẹ̀ jáde láyé. Alif ọmọ àǹtí ẹ ó jáde láyé lẹ́nu ìṣòdì ọ̀sẹ̀ rẹ̀. Èmi ò mọ mi rírú ẹ̀rí láyé mi. Lọ́sídẹ̀ǹtì ní ṣẹ́lifù lọ́sídẹ̀ǹtì ní. Ẹni yóò ṣe introduction ó fòṣọlẹ̀ ó kú ọ̀nà náà ṣe ṣé mọ́tò pa gbogbo wa pọ̀ ni. Ọlọ́run ọba yín yanjú ẹ̀ mi rírú ẹ̀rí. Èmi tí mo lé mi alága mo ju gèlè báyìí mo ju báàgì báyìí ní orí pé mi gbé kankan wálé. Ẹ gbìyànjú rẹ̀ bí. Àwọn olùṣí onísọ̀lẹ́nu aya mi padà wá gbowó aya mi padà wá gbọmọ aya mi padà wá gbàlàfíà balẹ̀ ọ̀rọ̀ tó tó yí pé ọ̀kan ti kú sí kí o gba àtọ́kù kadẹ̀ fò sọ́nà láǹtí òṣì tí ò mọ̀ọ́re ládùúrú ìyá tí ìyá ti tèmi jẹ lórí àǹtí yẹn oníkàlùkù bẹ̀rù ẹ̀ ń bodè àti pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún ó kúkú náà gbìn àwọn ọlọ́mọ nǹkan tó tojú bọ̀ ẹjọ́. Ọlọ́run nìkan ló ń bá ní rìn ilé ayé ní gbígbé ó dọ̀wọ́ Ọlọ́run àánú rẹ̀ ni kò fi gbà wá o. Mákù 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 máa lọ mákù mákù. Ibi ló wà ibi ló wà tó dé ń sunkún kí ló dé Sherifat. bíbá ìlú ọjọ́ kò sí láti ń wá kíláàkiri látàárọ̀ náà kí ló dé wo àríró eléyìí la fi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni ẹni tó bá ní kò dùn ẹ́ ó ti yẹ òun tó òun ni ọmọ nǹkan tó ń ṣe kò sẹ́ni kankan tí ó dùn àwa ìtọ́ yé mi pẹ̀lú ìyá ẹ̀ tó wá rí gbogbo wàhálà táwa náà kó dúdú ní látàárọ̀ nàbẹ̀ sí wẹ́ káàkiri torí tọ́ ọlọ́run ní dà láàmú ṣùgbọ́n pẹ̀lẹ́ má dìá kò tí ì fẹ́ o torí pé kò tí ì forúkà sí ẹ lọ́wọ́ mọ̀ mi mọ̀ ẹ́ nìkan la ṣe lọ ṣe ó ti yẹ nítorí tọ́ ọlọ́run tọ́ ọkọ mi wojú mi mo ṣàǹfẹ́ ìfẹ́ náà láti ìgbà tó ti ṣẹlẹ̀ ó ti wá ó ti ṣẹlẹ̀ nìyẹn jọ nítorí Ọlọ́run ní nǹkan tá a lè ṣe sí èmi rọ́mọ yẹn o àfi bíi pé àbíkú ni mo tiẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ orí mi ẹlẹ́dàá mi tí kì í ṣe pé bóyá o ti lóyún fún àbí kò ti bímọ fún ibo ni mi bá rù fọ́ sí ọkọ mi jọ nítorí Ọlọ́run máa ṣe títí ẹ fún ẹ títí ẹ tó máa bá ẹ kalẹ̀ tó máa bẹ ẹ dọjọ́ ogbó tọ́lọ́ máa bá mi fọmọ alálùbáríkà jíǹkì yín ẹ wo ẹ̀yìn mi báyìí ni màá fi pọn ọmọ jọ ọkọ mi jọ. ó máa kéèkì bó ṣe ọ̀rọ̀ ẹbí ẹlẹ́fọ̀ọ́ ìgbọ́ tó tún máa ń dá ìsàn síyàn lára mi. mo ṣe kí inú mi yóò dùn. ìsókè máa wò wọ́n náà. inú mi yóò dùn. inú gbélé tí wọn náà ṣe yìí a ní kó mú ọmọ kankan sílẹ̀ ìwọ́n náà tún bẹ̀. Ọlọ́run nìkan ló ń bá ní rìn. èyí bèrè ọ̀bọ kí ló ṣẹlẹ̀ a dẹ̀ pàgọ́ ẹ títí ò dẹ̀ gbé kọ́ kí ló ṣẹlẹ̀. ṣé àsìkò yìí ló yẹ kí n máa gbé kọ́. má sọ fún mi pé òun ronú o Báyọ̀ sórí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ o kákárí bọnú báyìí kò tán tó ń ṣe ni o ọ̀bẹ gọ́mọ lọ́wọ́ aṣọ ọ̀bẹ nù ṣé kò ti ṣe nǹkan tó fẹ́ ṣe. fine mo understand pé nǹkan tó ṣẹlẹ̀ yìí tó bá ní pé kò dùn òun kóun náà ó pòkè o kó ṣẹlẹ̀ sí òun o tàbí ẹni tó bá súnmọ́ òun. mọ nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ bọ́bọ́ ó máa gbé kó lára ni o ní gbogbo eléyìí tó ṣe yìí o gbé kó lára o. Vivian ó mọ nǹkan tó ń kọ mí lóminú ni pé ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn bí mi léèrè pé irú kú wo ló pa ọ̀rẹ́ mi irú kú wo ló pa Alif bọ́ irú èsì mo fẹ́ máa fún wọn ṣé kí ní àbíkú ni àbí wọ́n pa ni àbí àsìkò Ọlọ́run ló tó
kí ni mo fẹ́ máa sọ fáwọn èèyàn because as in ìtọ́jú sí mi understand mọ́ bọ̀bọ̀. sórí àwọn ìbéèrè tó béèrè yóò jọra wọn lóòótọ́ àmọ́ nǹkan tó clear sí mi ni pé tó bá jẹ́ pàbí kú ni tí àsìkò báyìí tí ìtòkò sí ẹ̀dá àlàyé kan tó lè pa o kọ́ máa fi ọjọ́ àárọ̀ báyìí títí di alẹ́ báyìí kọ́ máa fi sàásì kọ́ máa fi ránṣẹ́ kò sí kò ní kù nǹkan tó ṣẹlẹ̀ sí àlífù yẹn àmú ọlọ́run ni ọlọ́run ti sọ pé àsìkò ẹ̀ tó nìyẹn àsìkò ọlọ́run ni kò lè sí nǹkan tá a lè ṣe sí. Vivian o ní pé àmúwọ ọlọ́run ni. yes àmúwọ ọlọ́run ni. pẹ̀lú nǹkan tó sọ yìí nǹkan kan sọ sí mi lọ́kàn. bíi kíni. àbí ó lè jẹ́ pé ṣẹ́wà ló pa àlífù. come on guy come on. àbẹ̀yù. gbogbo wọn máa ní pé kí ni mo rí. ó dà kí ló rí. fine lọ́jọ́ introduction àlífù ìgbà tí program yẹn lọ lọ́wọ́ kò sí àlífù lórí ìjókòó dáàdi ẹ̀ bí mi lè pọ́ rẹ̀ mi nǹkan mo ní wà ń ta wọ́n ní pé kí n lọ pẹ́ wá but to my surprise ìgbà tí máa dé ta mo rí àlífù pẹ̀lú ṣẹ́wà tí wọ́n jọ ń takùrọ̀sọ. jóná jẹ́ kí n gẹ́gẹ́ ti kọ̀ọ̀kan right níjọ́ introduction àlífù ó bọ́ta dáàdi àlífù ní kọlọ́pàá àlífù ó bọ́ta ó bá ṣẹ̀wà ń ta ṣé kò ń ṣe ṣẹ̀wà àti àlífù lọ́jọ́ ń ṣe introduction ni. kò ń sọ ló fẹ́ kò ń ṣe ṣẹ́wà ló fẹ́. òun kọ́. kò ń ṣe ṣẹ́wà ló fẹ́ àmì ìwáyé ọjọ́ yẹn ṣe ni iṣẹ́ wa ń tàka sí pé àlífù máa rí. you get àmì ìwáyé ọjọ́ yẹn gangan mo wá rí pé ṣe ni iṣẹ́ wa ti lóyún fún àlífù. wo báyọ̀ ládùúgbò bí àlífù ṣe máa ń kún ọmọ yẹn ní kúnkún lọ́dọ̀ ẹ̀ bí. kò fẹ́. ẹ̀kọ́ ti fojú mímú wọn torí má jẹ́ parọ́ fún ẹ báyọ̀ tó bá jẹ́ pé mi ni àlífù ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún àbá àbúrò mi kan ló ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún tí ò dẹ̀ padà fẹ́ máa pa o. ìwà burúkú ló wù yẹn yes sórí o ní láti ẹ̀ ti máa dààmú ara ẹ ibi tí kinní yẹn ti ṣẹ̀wá gan ó ti wà so glaring èmi ti rí vision yẹn báyìí bó ṣe ṣàlàyé lèmi ti rí ṣẹ̀wà ló pa àlífù tún lọ ṣá ẹ̀wà ó ti wá lọ gbé kanọ́mbò mi yes ṣẹ̀wà òun ló pa àlífù. so that means pé àwọn nǹkan tó wà ní máìndì mi látọjọ́ yìí kò sí kébí àmọ́ ń ṣírò rárá. ò ṣe lè ro tó bá ti ń ṣírò tẹ́lẹ̀ èmi ti clear mind ẹ̀ ń sìn. nǹkan tó máa ṣe rè wàá wá bó ṣe máa lọ rí àwọn family àlífù wàá wá ṣàlàyé fún wọn pé bàbá àlífù ìyá àlífù mo ti mọ tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀ o ṣe wà girlfriend àlífù ọjọ́ sí o tí ṣe àlífù fún lóyún tí ò gbà o òun ló ṣekú pa àlífù nítorí pé ó wá níjọ́ introduction ó dẹ̀ rí pé àlífù ti ń fẹ́ obìnrin mi yes obìnrin gbogbo jẹ́ ó ṣe jẹ́ pé méjì obìnrin ò sí òun ló mú àlífù kó lọ náà. so alátúnṣe mi ó máa fi sáré bẹ́tà láti lọ. kò sí wàhálà ṣọ̀bọ̀ torí clear dáa tẹ̀ mi ti gbé ẹdẹ mo ti gbé ẹdẹ bẹ́ẹ̀ o òye ẹ wàá lọ já wọn sí tán ni òye ẹ tó gbé yẹn kó lọ kàn so àfà náà nǹkan tí mo ti ẹ̀ ń pè é fún. òwe ló ń pa fún mi o ikú tó pọ̀jù gba ẹni òwe ló ń pa fún mi o tẹ̀ jẹ́jẹ́ nínú ayé o tẹ̀ jẹ́jẹ́ àforí ara rẹ̀ kó má. Akànní ẹsẹ̀ ṣe wá yá tó báyìí. dájú mo fẹ́ miss flight mi ni. flight wo ló ń miss tó jẹ́ agbọ́rọ̀ báyìí kí ló dé tó ń kánjú bẹ́ẹ̀ yẹn tí bá ti sọ pé wà á ti mọ́mí ẹlẹ́jọ́ ń lọ ẹ ṣe ò ní dúró dè. flight wo tiẹ̀ lóhùn má tiẹ̀ dá lóhùn kí ni omi ṣe bí a ti mọ time tí flight fẹ́ gbéra so time ṣì wà inside ẹ even kí traffic mú gan wàáyé bá ẹ wo ara ń tẹ̀mí ń sọ̀rọ̀ o ìlú òyìnbó tó ń lọ o need láti máa fi ara balẹ̀ o gbogbo nǹkan brain 90% of your brain jẹ́ kó máa ṣiṣẹ́ jẹ́ kí sense ẹ ṣiṣẹ́ gan jẹ́ kí brain ẹ ṣiṣẹ́ gan are you okay? ẹ kò gbá girigirigirigirigiri gbogbo nǹkan nílé ayé sùúrù ni take care easy ọlọ́run á wà pẹ̀lú ẹ láyọ̀ la máa ríra o láyọ̀ alright no wàhálà so no problem mama ẹ túnbọ̀ bá sọ̀rọ̀ nu mọ́tò bẹ̀ ṣe ń lọ
bí o bá ń ṣe pé mọ́mí ẹ̀ tó ní kémi náà máa sìn ẹ̀ dé airport dé. kò ní gbogbo wa jọ lọ. àti èmi torí pé mo tiẹ̀ mọ̀ ṣé wọ́n ní ó máa ní level bí táwọn àmàdé mọ́ àmà fílẹ̀ náà ni. All right, see you. Mama. Ó dàbọ̀. Okay o. Kò ṣe jẹ́jẹ́ o. Kó má bá a ṣe lọ láyé jẹ́jẹ́jẹ́jẹ́ nínú ayé tóra ayé ò lọ bí ọ̀pá ìbọn. MAKU o MAKU MAKU má lọ. Ìrìnàjò ayé ta wáyé Ọlọ́run nìkan ló bá ní rìn. Wá ọ̀gbẹ́ni ṣé tí etí ẹ̀ bá di sójú ẹ̀ tún fọ́ ni mo gbá mo bí ọ̀hún fún ẹ ká náà gbọ́ ṣé ojú ẹ̀ tún fọ́ òní pé mọ́tò bọ̀ kúrò níwájú mọ́tò jọ rọ́bìsì wo lélẹ̀. ṣíkì kò pọ̀ létí àbí. wọlé. Ẹ ṣàánú mi tó ẹ kówó lẹ́fẹ́ ó gbóyè kíyè tẹ bá fẹ́ máa fún mi. màmá ẹ wo bí tó bá jówó ni àbí ohun góòdù tẹ kó sọ́run àbí mọ́tò ni àwọn ò ní ìdí ẹ̀ a kì í ṣọlẹ̀ ọmọ yín nìkan ní kó bọ́lẹ̀. màmá níṣẹ́jú àyà ẹni kọ́ ọmọ yẹn bọ́lẹ̀. màmá ẹ sọ fún kó bọ́lẹ̀. Ayé mi. Ayé mi o. ìràwọ̀ chicken sparrow incarnation ẹ ṣe jẹ́ ká sọ̀rọ̀ yìí tí nọ́bà kan ọ̀rọ̀ ṣe sán fìtílà àtijọ́ jẹ léréwé àtijọ́ mu léréwé àtijọ́ fewé léwé búra ẹ jọ. ó ti gbàgbé pé àkọ́dá oró ni. kò tàbí ọ̀gẹ̀dẹ̀ yìí. ìwọ ló máa ṣe mí báyìí. ìwọ ló sọ mí di báyìí. ìgbà yẹn àjọ jẹ léréwé àjọ mu léréwé kó tó fojú mi gbolẹ̀ àbí. Spago incarnation chicken ẹ já lọ. ẹ tó tẹ ẹ ṣàánú mi ẹ dákun ẹ dákun ẹ jọ ẹ ṣàánú mi ayé mi. chicken dalóró. ò sí o àṣepamọ́ ló wà o. Ọkọ mi Pastor Lawrence lọ́tún, Pastor Lawrence lósì, all the miracles, everything. They've been talking about you all around ọkọ mi, which shows how hard you've been working àtàwọn iṣẹ́ ìrírí tẹ́ ẹ ṣe. Àwa náà ó kàn ń lò wá gẹ́gẹ́ bí ènìyàn ṣùgbọ́n òun ni ọba tó ní ìyàwó lọ́dọ̀. ẹ ṣe àdúgbò ṣé pé ẹ ní kí n fi ọkàn balẹ̀ báyìí nítorí mi ì rí ọkùnrin kankan láti àárọ̀ ọ̀dàlẹ́mu látìgbà tí mo ti fi ẹ̀tì mi tó máa ń nà mí yẹn. ọlọ́run tó dá wa tó dá gbogbo ẹ̀ kò sí ìjọba tó kó parí gbogbo iṣẹ́ iṣẹ́ yẹn a gbọ́dọ̀ parí kájọ sí. ìyẹn túmọ̀ sí pé kírísítẹ́nì má ti wá ìsìn. Sister Bimbo, Pastor Lawrence, bó ṣe yẹ pé òdi mo wọ iṣẹ́ àwọn Pastor Lawrence, Sister Bimbo. So when I call you, I'm talking about it, so personal. You guys are always beautiful. Thank you. Ṣé kò sí dárí? Wow. Kí ló dé tí mo pè yín tẹ́gbẹ́? First of all, how do you look at it? Mi ò lérò pé ó yẹ kí yẹn jẹ́ problem. Ṣé kò sí aṣọ mi inú store ni? Ẹ wo náà oríṣiríṣi nǹkan lọ́dí space bí ẹ mú ìtọ́ bá wù yín bẹ́ẹ̀. Bọ̀ eléyìí èmi àti yín jọ máa wọ ní èmi lè lò ní.
èmi náà mọ̀ yẹn rí. kí Olúwa kó wà pẹ̀lú yín. hello kí ni mo gbọ́ tó sọ yẹn náà. ẹ sọ òye ká ṣẹ́gun fún ọ. lọ́gbọ́n ní abáwá ti yàyé alára yàyé adìẹ ilé ọ̀nà fún ilé ìlà tí wọ́n gbàdé kọjá níbo ló kù. sàkóso ìlàkùtà àbílọ̀kù gbogbo adé wọ́n gbé. ebe yìí ò tí máa kú lórí ara. ẹ jẹ́ àfúrá sọmọkùnrin ọmọ jọ̀ǹgà ni wọ́n kò lè já wa náà. ọyá mo fẹ́ rí ọlọ́wọ́ mi yàn. jẹ́rí ọ̀. èmi ni obìnrin àbíjà ó fojú kàn mí ó fojú kàn mí. ẹ fọkàn yín balẹ̀ nígbà tí mo rí báyìí mo ti gbà àti máa yẹ kí n fà kí mo ti bá ṣẹlẹ̀ pátápátá ni wọ́n gbé gbèsè. alákọ̀ọ́kápọ̀ ológun kọ́ọ̀gù wọn láwọn ọ̀la lè kò gómìnà òun náà lẹ́mi kì í ṣe tí wọ́n lè fà nítorí pé mo ti di ọ̀bà. àtàwọn ẹgbẹ́ owó ẹ̀ sọ̀ ẹ̀ sọ̀ òye. bọ́ọ̀ bá débẹ̀ má pa o. sọ ibi tó bá wù ọ́ ibi ara tó bá wù ẹ́. alọ́làkadé bàtí bí ọba jẹ kó dàgbà àìsàn tìkẹ́ lọ́pàá ẹ̀ lè kó onímọ̀ àgbà kéwú àbàtẹ́mọ́ ikú ìyẹ̀kú ẹ̀kú òdìnnà babaláwo ìyẹ̀kú ẹ̀kú bàtẹ́ babaláwo lọ́nà lásán rẹ̀ pé. ibi tá a lọ nù bàbá. kí n gbọ́ nǹkan kan lẹ́nu rẹ̀ tàbí wò ó. ọkùnrin wèrè rẹ rí. ọ̀nà wọn wá ni mò ń wò lọ. yàrá ojú ẹ̀sà ẹ̀sà ọ̀sà yìí o. àdùnnú yóò kọ́bẹ̀ sí bọ́. ọyẹ ẹ̀rọ owó ló dé. ẹ̀kọ́ bẹ̀ káríkárí. ẹni bá gbogbo ẹ̀ tọ́ba ló wù. ó ní ọjọ́ yìí ó kì í ní fún òkú sí. iná àgbàrá mi lè mọ̀ ọ́ dé. ọyẹ tara bá dé ènìyàn. pẹ̀lẹ́ ayá mi ọ̀sà òkè ọmọ ni jẹ́ ká ríro eléyìí mọ́ o. Ọlọ́run gbà lọ́wọ́ àwọn ìsọkúsọ tí ò jẹ́ ọ̀rọ̀ ìtàn sọ yà lórí. ọkọ̀ jáde adágún ọba o kò ní sòfò. iṣẹ́ tó wà lára ẹ̀kọ́ máa bàjẹ́. ọkọ̀ tó ṣe sára sí jẹ́. ẹ̀yin ọ̀sálẹ̀ mi ò ẹ bá wa fi jẹ́. a pe èèyàn wá wípé kó wá gbà wá nínú ìlú ọwọ́ ń sọ̀rọ̀. ẹ wo má gbàgbé omi dúró o láti fi ti ọmọ àmọ́rí o sìgìrì kú wọ́ọ̀lẹ̀ pẹ̀lú. ẹ̀tọ́ mi ni ìjẹ́kújẹ̀kẹ́ ń nàmúnàmú ó ń gbẹ̀dẹ̀ ń gbàgbà wọ́n mọ̀ gbàgbà ni. ìdíkù káàbọ̀. gbogbo ọjọ́ wílẹ̀ yẹn rọ̀ ọ́ lọ́wọ́. àṣegbé kan ò sí o kò sí rárá àṣepamọ́ ló wà o ọ̀tá fàṣọkè yìí ló borí. àṣegbé kan ò sí o àṣegbé kan ò sí o àṣepamọ́ ló wà o ohun gbogbo tó ń ṣe òfin pamọ́ ni o. àṣegbé kan ò sí o. believe me my brother ó jèrè. àṣepamọ́ ló wà o. ọ̀tá fàṣọkè yìí ló borí ọlọ́run rí ọ bọ́báyé orí ọ. ṣé bẹ́ẹ̀ ni burú mọ́ ẹni tó bá sọ fún ló ń retí. ohun gbogbo láyé ọjọ́ kan á pin. àṣegbé kan ò sí o. kò sí àṣegbé o. àṣepamọ́ ló wà o. ṣòló mọ̀déyàn bàjẹ́ ní kọ́ntínú. àṣegbé kan ò sí o. wà á bẹ̀rù rẹ níbodè lọ́jà lẹ́wọ̀n. àṣepamọ́ ló wà o. ẹni burú mọ́ yé ṣùgbọ́n ẹni tó máa sọ fún lòun wá. ẹni ayé rẹ̀ ti bàjẹ́ tó ń ẹni kúnra ló pọ̀ nínú ayé. ṣùgbọ́n ká má ṣe pàdé ẹni máa kó bá wa.
àṣegbé kan ò sí o. àṣepamọ́ ló wà o. gbogbo ẹ̀ o kó sínú kúlà ní. àṣegbé kan ò sí o. a máa padà díṣẹ́ out fún ẹ o. àṣepamọ́ ló wà o.